Ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ ìlera Poji Health Technology ti gba àwọn akẹ́kọ̀ọ́ tuntun wọlé tí wọ́n sì ti rọ̀ wọ́n láti ní ìfaradà àti ìfarajìn nínú ẹ̀kọ́ wọn kí wọ́n sì dojúkọ ẹ̀kọ́ wọn tọkàntọkàn. Àmọ̀ràn yìí ni olùdarí àgbà ilé ẹ̀kọ́ náà, Ìyáàfin Agnes Sogbesan, sọ fún wọn nígbà ayẹyẹ ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ tuntun ẹlẹ́ẹ̀kọkàndínlógún irú ẹ̀. Blessing Adewiban kúṣẹ́ sí gbọ̀ngàn ayẹyẹ ilé ẹ̀kọ́ náà ní Òkè-Ẹ̀rì, Ìjẹ̀bú-Òde. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Àjọyọ̀ ìgbà akẹ́kọ̀ọ́ tuntun wọlé náà kó àwọn ènìyàn pàtàkì káàkiri jọ sí ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ ìlera Poji College of Health Technology tó wà ní Òkè-Ẹ̀rì láti jẹ́rìí ayẹyẹ ìgbà akẹ́kọ̀ọ́ tó fẹ́ẹ̀ tó 1,000 wọlé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tuntun. With my whole heart, with all seriousness. Lára àwọn tó tún wà níbi ayẹyẹ náà ni àwọn alákòóso àjọ tó ń rí sí ìdánwò ìgbaniwọlé ti ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Ògùn JAMB, aṣojú fún kọmíṣánná fún ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì ní ìpínlẹ̀ Ògùn, àwọn lọ́balọ́ba àti àwọn òbí. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀, olùdarí àgbà ilé ẹ̀kọ́ náà, arábìnrin Agnes Sogbesan, rọ àwọn akẹ́kọ̀ọ́ tuntun láti jẹ́ ẹni tó ní ìfaradà àti ṣíṣe ojúṣe tó tọ́ fún gbogbo ìgbà tí wọ́n yóò lò ní ilé ẹ̀kọ́ gíga náà. Ó tún tẹnumọ́ pàtàkì títẹ̀lé gbogbo òfin àti ìlànà ilé ẹ̀kọ́ gíga náà. Alága ayẹyẹ náà, Ọ̀jọ̀gbọ́n Thomas Adénáwọ̀, kí àwọn òbí àti alágbàtọ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti tọ́ àwọn ọmọ náà, tí ó sì ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí aṣíwájú ọjọ́ ọ̀la. Akọ̀wé ilé ẹ̀kọ́ náà, arábìnrin Adédọlápọ̀ Oyèbámíjí, gba àwọn akẹ́kọ̀ọ́ níyànjú láti pa ìwà rere mọ́ kí wọ́n sì ní ìbẹ̀rù Ọlọ́run fún gbogbo ìrìnàjò wọn ní ilé ẹ̀kọ́ náà. Èní jẹ́ ọjọ́ tí a gba àwọn akẹ́kọ̀ọ́ tuntun wọlé nílé ẹ̀kọ́ Poji College of Health Ìjẹ̀bú-Òde. So ìmọ̀ràn mi fún àwọn akẹ́kọ̀ọ́ ni pé ní eléyìí tó ti wọlé kó gbìyànjú láti fojú sí ẹ̀kọ́ wọn. A dẹ̀ gbà á ládùúrà pé Ọlọ́run olóore ọ̀fẹ́ á fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye, wọ́n á dẹ̀ ṣàṣeyọrí. Díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ tuntun ṣàfihàn ayọ̀ wọn, wọ́n sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn òbí wọn fún àǹfààní tí wọ́n rí. Wọ́n sì ṣe ìlérí láti tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ gíga náà. Àwọn òbí mi lọ fọkàn balẹ̀ torí mo máa ṣe dáadáa ní ẹ̀kọ́ mi. Wọ́n máa wọrí. Sọ fún ọ padà ní ọ̀nà tí ó tọ́, màá dẹ̀ kàwé mi dáadáa. Ohun pàtàkì jùlọ níbi ayẹyẹ náà ni ìbúra ìgbaniwọlé tí àwọn akẹ́kọ̀ọ́ 1,018 ṣe pẹ̀lú ìfilọ́lẹ̀ ìwé ìgbaniwọlé ti sáà ìkẹ́kọ̀ọ́ 2026-27 láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Blessing Adewi ló jábọ̀ ìròyìn.